Mo tún kí wa káàbọ̀ sórí ìkànnì yìí, ètò Yoruba Gbode, níbi tá a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ láṣà àti ní lítírésọ̀ èdè Yorùbá. Tẹ́ ẹ bá wá gbàgbé, ẹ rántí wípé ní ìjókòó tó kọjá nígbà tá a ṣe fídíò yìí gbẹ̀yìn, abala gírámà láti ṣiṣẹ́ lé lórí fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n nísinsìnyí, a fẹ́ sinmi díẹ̀ lórí abala gírámà, a fẹ́ tún wọ inú àṣà Yorùbá lọ. Yorùbá culture, àṣà Yorùbá, ibẹ̀ gangan la tún ti fẹ́ ṣiṣẹ́ díẹ̀ lónìí. Kí ni ìgbàgbọ́ àwọn Yorùbá? Kí ni èrò àwọn Yorùbá lórí àwọn nǹkan kan? Èyí tá a sì bá kọ́kọ́ fẹ́ yẹ̀wò náà lónìí, òun ni ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé. Báwo la ṣe dá ayé yìí táwa wà nínú rẹ̀ yìí? Kí lè èrò àwọn Yorùbá? Kí ni ìgbàgbọ́ àwọn Yorùbá nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé? Today we want to talk on Yoruba Story of Creation. Yoruba Story of Creation. But if today is the first time of meeting with me on this channel, just do well to subscribe to this channel as you do all of our talk, teaching, story, entertainment through Yoruba literature will be coming right your way, and you will enjoy staying with us. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ìwọ ń bá wa pàdé lórí ìkànnì yìí, kàn ṣe dáadáa kó tẹ̀ wá láago. Tó bá ti tẹ̀ wá láago, wà á rí pé gbogbo ètò wa, gbogbo ohun tá à ń ṣe lọ́lọ́kan òjọ̀kan, gbogbo ẹ̀ pátápátá ló máa dé àrọ́wọ́tó rẹ̀. Torí náà wá nǹkan fìdílé, ẹ jẹ́ ká lọ tààrà lónìí. Ohun tí a fẹ́ yẹ̀wò náà ni ìtàn ìṣẹ̀dálẹ̀ àgbáyé. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Yorùbá, ọ̀nà mẹ́ta ni wọ́n pín ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé sí. Ẹ jẹ́ ká mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká wo ìgbàgbọ́ àwọn Yorùbá nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé yìí tó jẹ́ àwọn Yorùbá lónìí. Èyí táwọn gbàgbọ́ nìyẹn, èrò tiwọn nìyẹn, pé bí ayé yìí ṣe bẹ̀rẹ̀, òun rèé, òun la fẹ́ wò yìí. A fẹ́ wo ìgbàgbọ́ ní dídá ayé yìí nípasẹ̀ ìgbàgbọ́ àwọn Yorùbá. All I'm saying is we have just 3 stories that we can learn from about the creation of the world. We have the Yoruba belief, we have the belief of the Jews, and we have the belief of the scientists. And we are going to take it one by one and we'll talk on it. But right now, I want to talk on the belief of the Yorubas about the creation of the world. Kí làwọn Yorùbá gbàgbọ́? Kí ni èrò wọn? Kí ni ìgbàgbọ́ wọn? Pé bí ayé yìí tí a wà nínú rẹ̀ yìí bó ṣe ṣẹlẹ̀ tàbí bí a ṣe ṣẹ̀dá rẹ̀. Àwọn Yorùbá gbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè, òun ni ó ṣẹ̀dá ayé. Ìkan nínú ìgbàgbọ́ wọn nìyẹn. Kò sí nǹkan kan tó mú kúrò nínú ọkàn wọn. Wọn ò lè sọ̀rọ̀ nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé kó má jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run òun ló ṣẹ̀dá ayé. That is, the Yorubas sincerely believe that this entire world is created by God. Ṣé Ọlọ́run fúnra rẹ̀ ló wá sọ̀kalẹ̀ wá ló wá ṣẹ̀dá ayé ni? Rárá o. Ìgbàgbọ́ wọn fi hàn pé nínú ìwé ìtàn tí a kà fi hàn pé òrìṣà kan tí à ń pè ní Obatala ni Ọlọ́run kọ́kọ́ rán pé kó wá sí ayé yìí, kó wá ṣẹ̀dá ayé. Ṣùgbọ́n ìtàn yìí fi yé wa wípé nígbà tí Obatala ń bọ̀, ó kó àwọn ohun èròjà tá a fi dá ayé, ó kó wọn lọ́wọ́ ní tòótọ́. Kí làwọn ohun èròjà yìí? Ìtàn ò dẹ̀ sọ fún wa pé ohun èròjà yìí jù bẹ́ẹ̀ náà lọ. Nígbà tẹ́ni tó padà ṣẹ̀dá ayé tán ṣẹ̀dá ayé, ohun èròjà yìí náà ṣì ni wọ́n lò. Ohun èròjà 3 òun ni a lò láti fi ṣẹ̀dá ayé. 3 ingredients for the creation of the world. What are these ingredients? Àwọn èròjà mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn náà ni pé wọ́n ní ó bu erùpẹ̀, sand, erùpẹ̀, ó bù sínú ìkarahun ìgbín, that is the snail shell. Ó bu erùpẹ̀, he put sand
in the snail shell. Ó bu erùpẹ̀ sínú ìkarahun ìgbín. Òde ní. Ohun kejì, the second ingredient or the second item, ó mú adìyẹ lọ́wọ́, hen. And the third one, ó mú àgbàdo lọ́wọ́, maize. These are the 3 items throughout all books about the creation of this world through the belief of Yoruba. These are the 3 items that were mentioned. Gbogbo ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé Yorùbá, àwọn ohun èlò mẹ́ta yìí òun ni a dárúkọ wípé a lò láti fi ṣẹ̀dá ayé. Yorùbá gbà wípé Obatala ṣe ló dé ibì kan tó mu ẹmu yìí, tó mu yókẹrí, tó sùn lọ gbàgbé. Bó ṣe sùn lọ yìí, gbogbo ohun èlò tá kó lé lọ́wọ́ kó wá fi ṣẹ̀dá ayé, ó kó wọn sílẹ̀ lẹ̀, ó dẹ̀ sùn lọ gbárí síbẹ̀. Olódùmarè wá wò pé Obatala tí mo ránṣẹ́ rèé, ó yá igbákejì mi dìde ńlẹ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Yorùbá. Báyìí ni Olódùmarè ṣe rán Ọ̀rúnmìlà wá. Ọ̀rúnmìlà ẹni Yorùbá gbà wípé òun ni igbákejì Olódùmarè, òun lẹlẹ́rìí ìpín. Ó tiẹ̀ nípa ó nípín gan nígbà tí a mọ ènìyàn. Ìgbàgbọ́ àwọn Yorùbá nìyẹn. Òun ló ran Elédùmarè lọ́wọ́ nínú dídá ènìyàn nísìn. Ibẹ̀ kọ́ là ń lọ lónìí. Ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé là ń lọ. Báyìí ni Elédùmarè ṣe pé Ọ̀rúnmìlà pé kó wá lọ kó gbogbo ohun èlò yẹn o, kó wá lọ parí iṣẹ́ dídá ayé. Like I rightly said, Obatala, he drank palm wine and he slept off. Now Olodumare, now look at it as, look at this one. Okay, Ọ̀rúnmìlà, go and take all the items from him and go for the creation of the world. Ọ̀rúnmìlà lọ, ó débẹ̀ lóòótọ́, ó kó gbogbo ohun èlò mẹ́tẹ̀ẹ̀ta yìí bí Ọbàtálá ṣe kó dà sí ilẹ̀. Ìtàn sọ fún wa pé nígbà tí Ọ̀rúnmìlà dé agbede méjì ayé àti ọ̀run, ó wo ilẹ̀, ilẹ̀ kún fún omi. Bóyá torí eléyìí náà lè Elédùmarè ti ṣe bu erùpẹ̀ fún látọ̀hún wípé kó máa mú erùpẹ̀ bọ̀ wá sí ayé. Ìtàn fi yé wa wípé ní ìgbà torí pé ilẹ̀ kún fún ayé yìí, ibi tó dúró sí láàrin agbede méjì ayé àti ọ̀run yìí, ibẹ̀ náà ló ti gbé iyẹ̀pẹ̀ yìí tó dà sí ilẹ̀ ẹlẹ̀. Gọ́rọ́gọ́ ló da erùpẹ̀ tó wà nínú ìkarahun ìgbín yìí tó dà sílẹ̀. Nígbà tó rí pé erùpẹ̀ ti délẹ̀ tán, ohun kejì tó ṣe ni wípé ó mú àgbàdo ọwọ́ rẹ̀ yìí, ó wá dà sórí erùpẹ̀ yìí. Ohun ẹ̀kẹta, adìyẹ tó mú lọ́wọ́, ó wá sọ sílẹ̀. Bí adìyẹ ti dé ilẹ̀, ojúṣe adìyẹ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti jẹ àgbàdo. Ládìyẹ wá bẹ̀rẹ̀ sí ní wá àgbàdo tí ó máa jẹ. Àgbàdo ti rì sínú iyẹ̀pẹ̀ tó lómi nínú. Ó di dandan fún adìyẹ kó máa fẹsẹ̀ tán iyẹ̀pẹ̀ láti máa wá àgbàdo láti jẹ. Ìtàn jẹ́ kó yé wa pé gbogbo ibi tí adìyẹ yìí fẹsẹ̀ tán iyẹ̀pẹ̀ sí, gbogbo bẹ̀ pátá ló di ilẹ̀ẹ́lẹ̀ tí à ń tẹ̀ ní òní. Gbogbo ibi tí iyẹ̀pẹ̀ yìí kò tàn dé, àwọn ní odò, òkun, omi ńláńlá èyí tí a ní títí di òní. Bí adìyẹ ti ń fẹsẹ̀ tán ilẹ̀, nílẹ̀ ń fẹ̀, nílẹ̀ ń fẹ̀, nílẹ̀ ń fẹ̀. Orí ilẹ̀ yìí ni Ọ̀rúnmìlà ló fi ẹ̀wọ̀n ọ̀rọ̀ sí tó sọ̀kalẹ̀ sí. Ìdí nìyẹn tó jẹ́ pé ibi tó kọ́kọ́ tẹ̀dó sí ta ṣe ń pè ní ilẹ̀ tó ń fẹ̀, Ilé Ifẹ̀, orísun àwọn tàbí orírun àwọn Yorùbá. Ẹ̀yin ọ̀rẹ́ wa nílé, ṣé ẹ gbádùn ìtàn yìí? You see, all I've been telling is just immediately Ọ̀rúnmìlà took the items at the middle of the earth and the heaven. He saw water covering the whole earth. How do I get in? Stand on this water. Okay, no, I have sand with me. He put the sand there, throw the maize, and then the hen. You know what hen will do? Start looking for the
maize to pick to eat. As a hen begin to scatter the sand, so many places that the sand scatter to is called the earth, where we are living till today. And where the sand cannot get to, that is where we have the collection of water together. We call rivers, we call ocean, up till today. Now, Orunmila, using a chain now, he now jump on the earth. And that place that the hen scattered here, there is called Ile Tofe, land that is scattered, that they scatter the sand on it to become a dried land. That is where we called Ile Ife, Ile Tofe, Ile Ife, the start of the Yorubas. I hope you enjoy the mythology of the Yorubas. Ẹ̀yin ará wa ńlé, ṣẹ́yin náà gbádùn ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Yorùbá, ìgbàgbọ́ tiwọn nìyẹn. Bí wọ́n ṣe mú orúkọ yìí Ilé Ifẹ̀ jáde, ìyẹn ni pé ilẹ̀ tó ń fẹ̀. Ta ló fẹ̀? Adìyẹ ló fẹ̀ sẹ́yìn nígbà tá ti da iyẹ̀pẹ̀ àti àgbàdo sínú rẹ̀. I think you can understand how they coined out that name, Ile Ife. It was coined after the scattering of that sand. The hen scattered the sand all about. That's the Ile Tofe. So that is where we are stopping for the day. Do join me next time on this same channel. Don't forget to subscribe. Ẹ má gbàgbé ẹ̀yin ọ̀rẹ́ wa, subscribe. Ẹ tún bá mi pàdé nígbà mìíràn. Ire o.